Orílẹ̀-èdè United Kingdom ti fi òpin sí kí àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì máa mú àwọn ẹbí wọn mọ́ra lórílẹ̀-èdè ọ̀hún. Nínú ìdàgbàsókè tuntun láti ọ̀dọ̀ àwọn aláṣẹ orílẹ̀-èdè ọ̀hún ni wọ́n ti fi àtẹ̀jáde náà léde. UK Home Office ló sọ eléyìí di mímọ̀ lójú òpó X rẹ̀ lónìí. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn òṣìṣẹ́ elétò ìlera tó ń wọ orílẹ̀-èdè United Kingdom láti ṣiṣẹ́ tó sì jẹ́ wípé òṣìṣẹ́ gẹ́gẹ́ bí elétò ìlera ló wà lórí ìwé ìrìnnà wọn kò ní láǹfààní láti máa mú àwọn ẹbí wọn wọlé sí orílẹ̀-èdè náà. Tẹ́ ò bá gbàgbé, ṣáájú ní orílẹ̀-èdè United Kingdom ti kọ́kọ́ fi léde pé àwọn fẹ́ mú àdínkù bá iye àwọn òṣìṣẹ́ elétò ìlera tó ń wọ orílẹ̀-èdè ọ̀hún láti ṣiṣẹ́. Bákan náà ẹ̀wẹ̀, orílẹ̀-èdè United Kingdom ti fi òpin sí gbígba àwọn òṣìṣẹ́ elétò ìlera láti orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè 53 míì káàkiri àgbáńlá ayé. Wàyí o, wọ́n ti wá yànnàná ẹ̀ síwájú sí pé eléyìí kò dá ẹnikẹ́ni tó bá fẹ́ wá iṣẹ́ sí orílẹ̀-èdè ọ̀hún lóhùn nìkan dúró, ṣùgbọ́n wọ́n ti yànnàná ẹ̀ pé ìjọba ilẹ̀ Bìrìtìkó ló gbé gbogbo àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ bíi 37 nínú àwọn 53 sórí àyẹ̀wò fínífíní pé tí ẹnikẹ́ni yóò bá wọ United Kingdom láti àwọn orílẹ̀-èdè yìí yóò nílò àyẹ̀wò tó péye dáadáa léyìí tí kò yọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀.